ẹni bá mọjọ́ ìbí láyé níṣe ló yẹ kó dúpẹ́ ohun tó tọ́ tó yẹ ni ká dúpẹ́ borí bá ti tú kádùn lọ́wọ́ ẹlẹ́dàá ọba tí ń ṣọ́ni lọ́jọ́ gbogbo. ọmọ Bọ́láńlé Rahmat Àdùnní ti tún lé lọ́dún kan sí lókè èèpẹ̀ alihamdulilayi. fèrè bá dèrè alẹ́ ọmọ wẹ́wẹ́ ló yẹ ká fèrè alẹ́ fún. bó bá dèrè àyàn ká jẹ́ kọ́ ọmọ aláyàn ó lùlù ló tọ́. tó bá dèrè àròyé ká gbé gbogbo rẹ̀ fáwọ́kọ. bíjó bá dijó ọpẹ́ kí Bọ́láńlé aya Abdulrasaq Adégbìtẹ́ ó gbọ́wọ́ ijó gẹ́ngẹ́ ló yẹ. oríire lèdùmàrè fi kẹ́ ọ màmá Adétúnjí Ẹniọlá Abdulhakeem. ó yá o ká gbọ́n ṣẹ̀kẹ̀rẹ̀ fọlọ́jọ́ ìbí ẹni Olódùmarè bá dá sí kó rántí ọjọ́ ìbí ẹ̀ ló ṣe pàtàkì tó ṣe kókó. ọjọ́ ayẹyẹ lọ́jọ́ tá a bí ni èèyàn tó bá mọjọ́ ìbí ẹ̀ tó bá fi ṣayẹyẹ kò léèwọ̀. ọ̀pọ̀ èèyàn tó wá ṣiṣẹ́ àràmàǹdà láyé ní màjèsín lẹni ibi ti garùn ríràwọ̀ wọn kígi ọdán ó tó rúwé ńláwọn ẹni ibi àtewúrẹ́ ayé ti mú kí ọdán jẹ. àwọn òṣìkà tí wọ́n jogún ìjàmbá wọn á fòfun ẹ̀mí ṣe wọ́n láì tásìkò. igi ọlá ti rúwé o ọmọ Bọ́láńlé Rahmat Àdùnní o ò tún bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ láyé mọ́. ọlọ́jọ́ ìbí wẹ̀wù àrà tán ó rí bíi màlẹ́kà òde ọ̀run aláòràbí ló forí ire kẹ́ ọ aya Rasaq. gbogbo ọ̀rẹ́ ojúlùmọ̀ àtẹ̀yìn mọ̀lẹ́bí kábọ́ lọ́jọ́ ìbí yọ̀sọ́ba adániwáyé ló tọ́ tó tún yẹ. ọlọ́jọ́ ìbí òróhùn fáyọ̀ àfi kó ṣọpẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ọba aláùrà tó mọ̀ ní mọ̀lá ọba tó mọjọ́ gbogbo. kí gbogbo wa ó kúre ẹ̀mí gígùn fọlọ́jọ́ ìbí ńlọ yẹ. kójú ó máa rọ́dún kó lu ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé kó dàgbà kó dògbó kó tún máa fọ̀pá rìn. ọdọọdún là rórógbó ọdọọdún là ráwùsà ọdọọdún lọmọ obìnrin lórí àtẹ bọ́dún bá ń gorí ọdún ká tún máa ríra wa pẹ̀láyọ̀. àṣèyí ṣàmọ́dún o àṣèyí ṣàmọ́dún ọlọ́jọ́ ìbí ẹ bá mi ṣàmíkẹ́ ẹ tún gbé tó àdúrà mi. Bọ́láńlé Rahmat Àdùnní o ti ń gbayì láwùjọ rẹ̀ o ti ń gbayì nínú mọ̀lẹ́bí o ti ń gbayì lọ́dẹ̀dẹ̀ ọkọ rẹ̀ o ò ní dẹni ẹ̀tẹ́ láéláé. orí olórí ò ní gbàṣe rẹ ṣe torórí ènìyàn ò ní burú kó fẹ̀yìn tí ẹ̀yẹ dúdú ò ní bùrìnbùrìn báwọn jíjó ẹ̀sìn ọba aláùrà ò ní jẹ́ kó orógun ìkáwọ́lé rí jọsẹ̀ mọ́lẹ̀. ìyá Abdulazeem Adédèjì láburú kan ò ní ọ́ ṣe mọ́mí Abdulsalam Adéwálé ò ní fojú sọ fún àwọn ọmọ tẹ́lẹ̀dùn àfita ọlọ́rẹ mọ́mí Animat Adéráyọ̀ ò ní dogbo ọ̀sán gangan ọdún yìí ò ní jáṣe mọ́ fún ọ ìgbà ọdún kan ní lókè èèpẹ̀. ó yẹ kí n kì ọ́ dénú ìlú tá a gbé bí ọlọ́mọ kí n tó máa lọ. Ẹ̀gbá ni ọ́ ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ọmọ erin jogún ọlá ọmọ ajógbẹrú má jógbẹ̀kọ ẹrú ní sinmi ṣe bẹ́ẹ̀kọ́ kì í sinmi ọmọ òru là á ṣèkà ẹni ṣe lọ́sàn-án ò ní farare lọ. Ẹ̀gbá mọ́lísà mi àgbògbò àkàlà ọ̀sán là á ṣòótọ́ ọmọ ẹja tí ń gbénú ibú ṣòro ọmọ alákégbòjò lọ́wọ́ ogun. Aládégbòye Emmanuel Ayọ̀bámitálẹ́ tí gbogbo ènìyàn mọ̀ sí apàṣẹ àtìyàwó rẹ̀ áńgẹ́lì tí ń gbé nínú ayé ASB Adéníkẹ́ aya Aládégbòye àtàwọn àbúrò ọkọ rẹ̀ Táíwò Adégbìtẹ́ wíníwíní lójú orogún àti Ìdòwú Bello àwọn ni wọ́n pe Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì lórí aago ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ́ ọyàn gan. Wọ́n ní kí n bá wọn ṣàdúrà fọlọ́jọ́ ìbí kí n tún kíkú oríire kọ́ba adẹ́dá jẹ́ kó lè ṣe púpọ̀ lókè èèpẹ̀ àṣèyí ṣàmọ́dún o àṣàmọ́dún ṣẹ̀mí.